o lè di ọmọ onílùú nílẹ̀ Lárúbáwá gbogbo Arabic country, gbogbo Arab country, kò síbi tó ti lè dọ́mọ onílùú bẹ́ẹ̀. Kì í ṣe bí òṣèlú Muhammad ṣe mú ẹ̀sìn, bó ṣe fi ẹ̀sìn jagun, bó ṣe preach ẹ̀sìn, òun ni wọ́n ṣe mú ẹ̀sìn wá fún wa ní Áfíríkà. Òun lọ́fà tí ilẹ̀ Yorùbá ò fi tò, òun lọ́fà tí Nàìjíríà ò fi tò, Nàìjíríà ò lè tò. Sẹ́rí táàbà tí ìmúra báyìí ayé ò tí mọ̀ pàápàá ni wa. Àwọn tí wọ́n mú ẹ̀sìn wá mo rí nídìí pé they wanted to enslave us. If not because they wanted to enslave us, why changing our names into Abdullahi, Abdulrahman? Why changing it? Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ like ẹ̀, bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Àwọn tí wọ́n mú ẹ̀sìn wá bá wa ní Áfíríkà, especially nílẹ̀ Yorùbá, kì í ṣe pẹ̀lú àníyàn dáadáa náà ṣe mú wa. Wọ́n mú wá nítorí pé wọ́n fẹ́ kó wa lẹ́rú. Alfa Akeem ti jáde gbayagbaya nípa ọ̀rọ̀ orúkọ Yorùbá àti ti ẹ̀sìn Mùsùlùmí tó fi kanra ẹlẹ́sìn tìgbàgbọ́. Alfa Akeem ti wá sọ gbayagbaya pé ẹ̀sìn tá a gbà tí í ṣe ẹ̀sìn ìgbàgbọ́ àti ẹ̀sìn Mùsùlùmí, ẹ̀sìn tá a lè pè ní ẹ̀sìn akónilẹ́rú ni o. Alfa yìí sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹ̀sìn yìí gan o àwọn òyìnbó wá lò ó láti wá kó wa lẹ́rú ni, láti wá gba ohun tó dáa lọ́wọ́ wa, láti wá fún wa ní titi wọn. Alfa yìí wá tẹnumọ́ pé àṣà wa àti ṣe wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ohun gangan ni àṣà tí Ọlọ́run fi fún wa látòkè wá. Màá fi kíní ọ̀hún wọ̀n wá tẹ́ ẹ máa gbọ́ láti ìbẹ̀rẹ̀ títí dé parí. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́n tí Alfa Akeem sọ nínú ọ̀rọ̀ rẹ̀. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá, abẹ́ ti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n ò wá ti tẹ subscribe button síbẹ̀. Ẹ bá wa tẹ subscribe button síbẹ̀. Ẹ sì má gbàgbé o láti tẹ aago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, èyí tí ó máa ta yín lólobó nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò. Ìkànnì tí ẹ wà náà ní Yorùbá Parapọ̀ TV. Ẹja share ètò ọ̀hún, ẹja pín kálé, nítorí pé àṣà wa òun náà làṣà wa o, ìṣe wa òun náà níṣe wa. Ẹja gbọ́n tí Alfa Akeem sọ lórí ìkíní ọ̀hún. Ẹni tó bá fẹ́ dìbọ́ǹkì mo fẹ́ mú àwọn fáàtì kan jáde nínú àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí. Mo dẹ̀ fẹ́ kí àwọn èèyàn listen along with me, kí wọ́n káwọn náà jọ kí wọ́n gbé sínú ara wọn. Má fàbòsí sọ̀rọ̀. Gbogbo wa iṣẹ́ Ọlọ́run ni wá. Ọlọ́run dẹ̀ dá wa sí àyè tí ó rí pé oníkálukú tó fit. Ọlọ́run ibi tí Ọlọ́run ti rí pé máa wúlò ló dá mi sí. Kí ló jẹ́ ó dá mi sí àárín àwọn Lárúbáwá? Kí ló jẹ́ ó dá mi sí àárín àwọn òyìnbó? Ibi tí Ọlọ́run rí pé mo ti máa fit ló dá mi sí. Mo á fẹ́ bẹ̀rẹ̀ sí ní sàwọn àlàyé yẹn. Reason tí mo fi sọ pé àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa ní Áfíríkà, because they wanted to enslave us. Torí ẹ̀ ni wọ́n mú Islam wá just because they wanted to enslave us. Wọ́n mú Christianity wá just because they wanted to enslave us. Ṣé kí ni Áfíríkà gan ṣe fún wọn náà? Àwa Áfíríkà kí la ṣe fáwọn Lárúbáwá? Àwa Áfíríkà kí la ṣe fáwọn Róòmù, àwọn ọmọ Ísírẹ́lì, kí la ṣe fún wọn náà? Tó jẹ́ pé gbogbo wọn síjú sí Áfíríkà láti kó wa lẹ́rú. If not because of pé they wanted to enslave us, ẹ̀yin náà wò. Nígbà tí ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n mú Islam wọ Áfíríkà. Nígbà tí wọ́n mú Islam dé Áfíríkà, kí ni reason, kí ni purpose tí wọ́n fi ní ẹni tó bá máa di Mùsùlùmí, tó bá máa jẹ́ Mùsùlùmí, ó gbọ́dọ̀ change orúkọ rẹ̀ sí Abdulakeem, Abdulrahman, Abdulhamin. Kí ni reason, kí ni purpose? Ẹ jẹ́ kí n sọ bọ́rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ gangan. Mo lọ ra àwọn herbs ní ọjà lẹ́nìí. Ọmọbìnrin kan wá ń bẹ nínú ọjà yẹn. Ó jẹ́ ọmọ Mùsùlùmí. Mo wá gbọ́ tí wọ́n máa ń pe ọmọ yẹn ní Àjíkẹ́. Mo wá láìkí orúkọ yẹn. Tí mo bá ti wá dọ́jà, mo máa ń pe ọmọ yẹn lájíkẹ́. Èní yìí bí mo ti wá ń pọ ọmọ yẹn lórúkọ yẹn, ó wá ń rẹ́rìn mi tí ẹ ń bá sàwàdà pé bí mo ti ń pè é lórúkọ yẹn inú ẹ̀ sáà ń dùn ní ọ láìkí orúkọ yẹn. Àwọn tó ń bẹ́ẹ̀ wá ní kò láìkí ẹ o. Wọ́n ní orúkọ Mùsùlùmí tó ń jẹ́ lọ láìkí káwọn èèyàn máa fi pè wọ́n. Kó ti sọ pé káwọn èèyàn máa pè ní Àjíkẹ́ mọ́. Kí ni yẹn ó jẹ́ n tó dùn mí gan. Mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe lecture fún wọn nínú ọjà lẹ́nìí. Mo bẹ̀rẹ̀ sí ní ṣe lecture fún wọn pé láyé ẹ orúkọ tó ń jẹ́ yẹn orúkọ tó dáa jù ní Àjíkẹ́. Orúkọ wo lọ fẹ́ kẹ́ máa pè ẹ́ Rihanna àbí kí ni orúkọ tó ń jẹ́. Mo ní orúkọ tó ní ká máa fi pè é yẹn tó jẹ́ orúkọ Mùsùlùmí yẹn is an Arabic language. Are you an Arab? Are you an Arabian? Mo ń bí léèrè pé ṣé Arab ni ẹ́? Mo wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wọn nínú ọjà lẹ́ni pé àwọn tí wọ́n gba ẹ̀sìn wá fún wa ní Áfíríkà
kì í ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni o, kì í ṣe gbogbo wọn o. Àwọn tí wọ́n láwọn mú ẹ̀sìn wá tán mú Islam wá sí Africa, wọ́n mú wá in a way of exploit of our traditions and culture. Àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa, they came purposely to exploit our tradition and culture. Christianity tó mú Christian wá, àwọn Christian tí wọ́n mú ìyìnrere wá sí ilẹ̀ Yorùbá, sí Africa, they came purposely to exploit our traditions and culture, language, way of dressing. Our way of dressing, they wanted to manipulate our way of dressing, our way of talking, our way of living. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wọn nínú ọjà lẹ́ni pé àáfàá ni mí, mọ̀dẹ̀ nǹkan ọmọ ní kéwú. Ṣùgbọ́n nínú orúkọ tí mo fẹ́ káwọn èèyàn máa fi pè mí jùlọ, òun náà ni Àmọ̀fẹ́ Ọládọ́gba. Táwọn èèyàn bá ti fi orúkọ yẹn pè mí, mo ní inú mi máa ń dùn ni. Àmọ̀fẹ́ Ọládọ́gba. Torí pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, tí mo bá dé orílẹ̀-èdè kan, tí wọ́n bá ń pè mí ní Akeem, Akeem, mo ń promote Arabic culture. Mo ń sọ fọ́mọ yẹn, mo lórúkọ Mùsùlùmí tó ní o fẹ́ ká máa pè é yẹn. Tó o bá dé ìlú kan, any country tó o bá dé, tó bá fi ń fi orúkọ yẹn pè ẹ́, tí wọ́n pè ẹ́ ní Àjíkẹ́, tí wọ́n fi orúkọ Yorùbá tí wọ́n sọ ẹ́ pè ẹ́, ó túmọ̀ sí pé ò ń promote Arabic culture. Ó fi ẹ̀sìn, ó fi culture bàbá rẹ, culture ìyá rẹ, ìlú tí wọ́n ti bí ọ, ibi tí wọ́n bí ẹ sí. Mo ní ó wá ṣe kíni, ó gbàgbé ilé. O promote culture titi ẹ mọ́, o promote ẹ̀yà rẹ mọ́, o promote ìlú rẹ mọ́. In tí wọ́n á fi mọ̀ pé ọmọ Yorùbá ní ẹ́, ọmọ Yorùbá àtàtà, òun náà ní kó jẹ́ orúkọ tá a sọ ẹ́, orúkọ tó jẹ́ orúkọ Yorùbá. Torí pé mo fẹ́ sọ kankan fún alálẹ̀ yìí, gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wa, mo fẹ́ kájọ orísìn sí. Mo dẹ̀ fẹ́ kí àwọn tí wọ́n jí àwọn onímọ̀ kí wọ́n jáde lórí ọ̀rọ̀ yìí, kí wọ́n fi ìmọ̀ ṣàlàyé láì ní ṣàbòsí ni o, ẹ má ṣàbòsí ẹ̀yà yín o. Ọmọ Yorùbá àtàtà ni mí, mo lè wé láwọn àdé sórí o. Akeem Àmọ̀fẹ́ Ọládọ́gba lórúkọ mi. Àmọ̀fẹ́ Ọládọ́gba lórúkọ mi, orúkọ tí mo sì fẹ́ràn jùlọ nìyẹn. Ó ní mo nífẹ̀ẹ́ sí jùlọ, Àmọ̀fẹ́ Ọládọ́gba. Nígbà kí ni motive àwọn tí wọ́n mú Islam wá? Kí ni motive wọn? Tó bá jẹ́ pé because of religion, most of àwọn tó mẹ́sìn wá tó mú Islam wá, wọn àmú wá torí pé wọ́n fẹ́ ká ṣẹ̀sìn. They came purposely to invade us. Wọ́n wá láti wá kó wa lẹ́rú ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú ẹ̀sìn Islam wá, wọ́n wá láti wá kó wa lẹ́rú ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú ẹ̀sìn Christianity wá, wọ́n wá láti wá kó wa lẹ́rú ni. Màá dẹ̀ sọ fáàtì ti tèmi lórí ẹ̀. Ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni o, ṣùgbọ́n kì í ṣe bí Ànábì ṣe mú ẹ̀sìn wá láti mú wá fún wa. Ẹ̀sìn Islam is a good religion for me. You may have your own good religion, but for me, Islam is a good religion. Ṣùgbọ́n àwọn tí wọ́n mú wá, wọn mú wá pẹ̀lú àníyàn tó dáa. Tí wọ́n mú wá sílẹ̀ Yorùbá ni o, kì í ṣe Ànábì Muhammad mẹ́sìn wá o, rárá o. So ẹni tí ó bá ti change orúkọ, so kò ní wà lìjọ́ náà. Èmi fẹ́ sọ fún ọ lálẹ́ yìí, o lè jẹ́ Mùsùlùmí, tó ní jẹ́ Akeem, tó ní jẹ́ Abrahman, tó ní jẹ́ Abdulmumin, Aliamin, tó ní jẹ́ tí wàá dẹ̀ wà lìjọ́ náà. Mo fẹ́ sọ fún ọ lálẹ́ yìí, o lè má jẹ́ Abdullahi tí wàá dẹ̀ wọ àlìjẹ́ náà. Àwọn tí wọ́n mú ẹ̀sìn wá South Africa, wọ́n manipulate, wọ́n try láti pé ká change orúkọ. Gbogbo ìlú tí wọ́n bá fẹ́ enslave, ní tí wọ́n kọ́kọ́ máa ń gbà lọ́wọ́ wọn, òun náà ni wọ́n á gba culture wọn, wọ́n á gba tradition wọn, wọ́n á gba èdè wọn, wọ́n á yí orúkọ wọn padà, wọ́n á fún wọn lórúkọ míì. Orúkọ tí wọ́n fi ń sọ ọmọ ní country tí wọ́n bá ti fẹ́ enslave èèyàn, orúkọ yẹn, àwọn orúkọ tí wọ́n ń lò, way of their life, wọ́n máa impose the way of their life. Gbogbo ìlú tó bá fẹ́ enslave ìlú kan, ó gbọ́dọ̀ impose way of their life sórí ìlú tí wọ́n fẹ́ enslave.
wọ́n try wọ́n ní ká máa change orúkọ ká máa yí orúkọ padà sí Abdulhakeem, Abdullahi, Abdulrahman, Abdulrahim. Àwa ń change orúkọ torí pé a fẹ́ di mùsùlùmí. A lè jẹ́ mùsùlùmí láì change orúkọ tá ń jẹ́. Ṣé wọ́n sọ fún ẹ pé orúkọ àmọ̀fẹ́ tèmi jí ọ̀dà ni? Ọládọ́gba tí mò ń jẹ́, ṣé wọ́n sọ pé kò dáa ni? Ẹbọ wo ní bẹ nínú Ọládọ́gba? Àìdáwo. Orí ibú wo ní bẹ nínú àmọ̀fẹ́ tí mò ń jẹ́ tí wọ́n fi sọ pé kò dáa kí n change ẹ̀ sí Abdulhakeem? Kí ni tí ọ̀dà nínú àmọ̀fẹ́ tí mò ń jẹ́? Kí ni tí ọ̀dà nínú ẹ dákun ṣé ọ̀tá Ọlọ́run ni mò ń jẹ́ ni? Ẹni tó fẹ́ bọ́lọ̀ ń wórogún ṣé ni mò ń jẹ́ ni? Ẹni tó fẹ́ bọ́lọ̀ ń kẹgbẹ́ ṣé ni mò ń jẹ́ ni? Àmọ̀fẹ́ Ọládọ́gba. There is nothing wrong with my name. Nothing wrong with my name. Kò sí reason fún àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa ní Áfíríkà láti pé ká change orúkọ wa ká máa jẹ́ Abdulhakeem, Abdulrahman, Abdulrahim, kíníkẹ́. Kò sí reason fún. Kò sí reason fún. Kò sí reason fún. Ẹni tí Ọlọ́run ọba fẹ́ látọ̀dọ̀ wa ó ní ká dò mọ̀. Dá Ọlọ́run ọba rẹ mọ̀. Kọ́ ọ̀dẹ̀ mọ̀ sí Ọlọ́run ọba rẹ. Walillahi al-asmaul husna fad'uhu lahu fad'uhu biha. Nínú Al-Qur'an ní Suratul A'raf verse 180 Ọlọ́run ló ní orúkọ tó dáa jùlọ. Tọ́lọ́run ní orúkọ tó dáa jùlọ ẹ máa fi pè é. Ọlọ́run ó sọ pé ẹ gbọ́dọ̀ pè ra yín ní gbogbo ẹni tó bá fẹ́ di mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ orúkọ Lárúbáwá. Ayé Al-Qur'an tó sọ pé a gbọ́dọ̀ jẹ́ orúkọ Lárúbáwá. Ká tó lè di mùsùlùmí mo fẹ́ kí ẹni tó bá fẹ́ challenge ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fẹ́ kí wọ́n fún mi ní wújà yẹn. Àwọn àdínlà tọ́tọ́ pé dandan ni kí ẹni tó bá fẹ́ ṣe mùsùlùmí ó change orúkọ rẹ̀ kó máa jẹ́ bí Abdulhakeem, Abdulrahman, Abdulrahim, Abdullahi. Gbogbo ìwọ tó ọjọ́ ọmọ Yorùbá tó ẹ bá fẹ́ challenge ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ challenge mo fẹ́ pẹ̀lú mímọ̀ mo fẹ́ mọ fact because èmi tí mo rí àwọn tí wọ́n mú ẹ̀sìn wá mo rí nídìí pé they wanted to enslave us. If not because they wanted to enslave us, why changing our names into Abdullahi, Abdulrahman? Why changing it? Àmọ̀fẹ́ Ọládọ́gba tí mò ń jẹ́ orúkọ gidi ni, orúkọ tó dáa ni, kò sí tó kọ̀tàkọ̀tà Ọlọ́run, kọ̀tàkọ̀tà Ànábì. Why changing it? But they will have to change our names because their intention then is to enslave us. Their intention is to enslave us. They came purposely to enslave us. Kì í ṣe bí Òṣèlú Muhammad ṣe mú ẹ̀sìn, ó ṣe fi ẹ̀sìn jagun, bó ṣe preach ẹ̀sìn, òun ni wọ́n ṣe mú ẹ̀sìn wá fún wa ní Áfíríkà. Òun lọ́fà tí ilẹ̀ Yorùbá ò fi tò, òun lọ́fà tí Nàìjíríà ò fi tò, Nàìjíríà ò lè tò. Gbogbo àwọn tí wọ́n tẹ̀lé Ànábì, Lárúbáwá ni wọ́n nà ó. Lárúbáwá ni wọ́n. Kò sí tó take kò sí tó wrong pẹ̀lú pé wọ́n ń jẹ́ orúkọ Lárúbáwá. Abu Huraira Lárúbáwá ni. Abubakar Lárúbáwá ni. Usman bunu Affan Lárúbáwá ni. Sayyidina Ali Lárúbáwá ni. Nígbà tó lọ wá kádàrá tí ẹ̀sìn wa kúrò lọ́dọ̀ wọn bẹ̀ yẹn tọ́sán wá Áfíríkà. Táwa náà dẹ̀ ní àwa culture, tá ní culture titiwa, tá ní tradition titiwa. Lélẹ́yìí tí ọ̀tá kò tọ́lọ́ ni o. A gbọ́ àwọn eléyìí tó jẹ́ pé ọ̀tá kò tọ́lọ́hun tá a lè yọ kúrò. Tá bá ń yọ gbogbo nǹkan pé gbogbo tá à ń ṣe nílẹ̀ Yorùbá, tá bá ń yọ pé ilé ọ̀dà, ṣé bí orúkọ wa náà dá? Sórúkọ wa náà dá? Mo mẹ́rin ni. Sí orúkọ tá à ń jẹ́ náà dá? Because they believe that the religions are the weapons to fight the poor people, to disrupt the poor people. If not because of that, say ẹ̀sìn wo ló wà ní Canada, ẹ wo bí Canada ṣe tò, wọn lẹ́sìn bẹ́ẹ̀ náà o, wọ́n ń gbégbé ayé tó dáa. Ẹ wo bí London ṣe dáa, wọn lẹ́sìn bẹ́ẹ̀ náà o, wọ́n ń gbégbé ayé tó dáa. Ẹ wo gbogbo àwọn orílẹ̀-èdè lágbàáyé, Benin Republic ń bẹ yẹn, ẹ wo bó ṣe rí, ẹ wo bó ṣe ń gbégbé ayé tó dáa.
Burkina Faso ẹ wọ́n bó ṣe ń gbégbé tó dáa. A gbọ́dọ̀ sin lọ́hùn. Know your God. Dá Ọlọ́run bá rẹ mọ̀. And I know my God. Subhanahu wa ta'ala. Mo dá Ọlọ́run bá mi mọ̀. Ṣùgbọ́n kí ni reason? Mo ń béèrè pé kí ni reason tí wọ́n fi ń change, tá a fi ń change orúkọ. If not because they wanted to enslave us. They want us to forget our tradition. They want us to forget our culture. They want us to forget our language. They want us to forget our way of dressing. Àwọn àṣeyẹn. Àwọn Christianity náà dé. Àwọn Christianity náà dé. Àwọn náà bá gbé because àwọn náà fẹ́ enslave. Wọ́n fẹ́ enslave wa. Lárúbáwá fẹ́ enslave wa. Àwọn tí kì í ṣe Lárúbáwá náà fẹ́ enslave Africa. Gbogbo wọn ṣàdójúlé Africa. Gbogbo wọn fẹ́ enslave Africa. Wọ́n wá wò pé ọ̀nà wo làwọn lè gbà láti enslave wa. Wọ́n gbẹ́sìn wọlé. Àwọn Kírísítẹ́nì ọ̀nà kan gbà wọlé tí wọ́n ní pé gbogbo wọn tó bá fẹ́ kàwé ó gbọ́dọ̀ máa jẹ́ John lọ́mọ Yorùbá. Ó gbọ́dọ̀ máa jẹ́ Patrick. Ó gbọ́dọ̀ máa jẹ́ Joseph. Ọmọ Yorùbá. What is wrong? What is wrong with our own names? Àjàní, Àlàní, Àmọ̀kẹ́, Àjíkẹ́, Àríkẹ́, Ọlọ́run lọ́ba Àríkẹ́, Ọlọ́run lọ́ba Àsàkẹ́, Ọlọ́run lọ́ba Àmọ̀kẹ́. We have our own names, which is good for us. Our own names that is good for us in Yoruba land. Our sweet name, Àbíkẹ́, Àjíkẹ́, Àlàkẹ́, Àmọ̀kẹ́, Àmọ̀pé, Àlàní, Àkànní, Àdùnní. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe àwọn orúkọ yẹn? Tó fi jẹ́ pé nígbà táwọn Kírísítánì náà dé, àwọn náà dúró nídùú pé ìwọ tó bá fẹ́ darapọ̀ mọ́ wa, ìwọ tó bá lọ sùkúù tó kàwé ní sùkúù wa, ó gbọ́dọ̀ máa jẹ́ John, ó gbọ́dọ̀ máa jẹ́ Patrick, ó gbọ́dọ̀ máa jẹ́ Joseph, ó gbọ́dọ̀ máa àwọn náà change orúkọ àwọn èèyàn. Because ẹ̀sìn yẹn kọ́ gangan ni wọ́n fẹ́ ká ṣe because they wanted to enslave us. Ló fi já sí pé àwọn tí gbogbo èyí tí wọ́n bá gbé wọnú ìlú kan ó jẹ́ sìn ni ó jẹ́ kan mi ni o tó bá ti ń la pé kí wọ́n máa change orúkọ àwọn tí ń bẹ náà lóhùn ká máa change èdè wọn ká máa change báwo náà sì máa wọṣọ wọ́n wá láti wá sí kíni wọ́n wá enslave ni. Ẹni tí ó bá ṣe tán tí ó jẹ́ pé kì í ṣe pé intention kó fẹ́ enslave lọ bá lọ kò ní ká change èdè. Kí ni èdè ní í ṣe pẹ̀lú pa abẹ́ sí lọ́hùn? Kí ni èdè ní í ṣe pẹ̀lú pa abẹ́ sí lọ́hùn? Èdè kò ní nǹkan kan ṣe pẹ̀lú pa abẹ́ sí lọ́hùn. Orúkọ ẹ dákun ṣé Akeem tí mò ń jẹ́ àbí Akeem tí mò ń jẹ́ so ló máa ní kí n wà àlìjánnà ni àbọ̀ ló máa ní kí n wọ́n. Ṣé ẹ dákun ṣé tí bá ti ń jẹ́ Akeem máa wà àlìjánnà straight. Àìmọye Akeem tí ó wọ náà. Àìmọye Abdullahi tí ó wọ náà. Àìmọye Abdulmalik tí ó wọ náà. Èyí tí Ọlọ́run bá nílò tó fẹ́ lọ́dọ̀ wa òun náà ni àtàkọ́rùbù ilallahi bó ló ṣe fẹ́ súnmọ́ Ọlọ́run bá. Iṣẹ́ rere àti ẹ̀sìn ọ̀sẹ̀sìn wà dẹ̀ ṣiṣẹ́ rere. Orúkọ tó ń jẹ́ kọ́ ló máa jẹ́ kó wà àlìjánnà. Orúkọ tó ń jẹ́ Ọlọ́run sọ pé ó dìgbà tó bá tó jẹ́ orúkọ mùsùlùmí ìgbà yẹn ló tó wà àlìjánnà. Kò sí tó kan Ọlọ́run pẹ̀lú kó jẹ́ orúkọ mùsùlùmí àbọ̀ jẹ́ orúkọ kan. Kò yẹ kí ẹ̀sìn kó tàǹpà orúkọ tá à ń jẹ́ nílẹ̀ Yorùbá. Àmọ̀fẹ́ Ọlọ́dọ̀gba lórúkọ mi. Mùsùlùmí sì ni mí. Tí mo sì ń kírun tí mo sì dọ̀lọ́run bá mi mà. Tí mo sì tó jẹ́ àbá àti nǹkan ọmọ ní kéwú. Ṣùgbọ́n ọmọ Yorùbá ni mí. Ọmọ Yorùbá àtàtà ni mí. Léè tó já sí pé gbogbo àyè tí mo bá ti ń dé tí Lárúbáwá bá béèrè pé ní òkè pé kí lorúkọ mi màá sọ pé Àmọ̀kẹ́ màá sọ pé Àmọ̀fẹ́ Ọládọ́gba lorúkọ mi torí pé ìjà rí ìran Lárúbáwá kan kó jẹ́ Àmọ̀fẹ́ rí. Ṣé Lárúbáwá kan lè jẹ́ Àdùnní? Sáà lè rí Lárúbáwá tí yóò sọ pé òun máa jẹ́ orúkọ wa nílẹ̀ Yorùbá? Sáà lè rí? Lẹ́ẹ̀fi máa rí pé nílẹ̀ Yorùbá àti wọ one chance
lárúbáwá ẹ̀ ní rí ìran lárúbáwá kan kó jẹ́ àṣàní tàbí kó máa jẹ́ àlàkẹ́ tàbí kó jẹ́ àdùnní. Àwa Yorùbá la ní, àwa la ní. Ọlọ́run sọ ní Al-Qur'ani ní Suratu Tawbah ní verse 82. Ọlọ́run sọ bẹ́ẹ̀ pé walladhina amanu wa amilu solihati ulaika ashabul jannati hum fiha khaliduna. Walladhina amanu ló fi pé orúkọ tó ń jẹ́ ò ní í ṣe pẹ̀lú pé àlùjànnà rẹ orúkọ tá ń jẹ́ kò ní í ṣe kò dìtámì àlùjànnà tàbí iná tó máa wọ̀. Tí mo bá decide pé mẹ́ǹjẹ́ Akeem mọ̀ látẹ̀ní lọ pé kéèyàn kan kọ́ máa pè mí ní Akeem lẹ́yìn pé àmọ̀fẹ́ Ọládọ́gba tó o bá ti pè mí ní àmọ̀fẹ́ máa pè mí ní Ọládọ́gba. So o rò pé Ọlọ́run lè bínú sí mi? Kí lọ́lọ́run fẹ́ bínú sí mi fún? Ìtọ́lọ́run bá fẹ́ ni mo ń ṣe. Kí lọ́lọ́run bá fẹ́? Ìbádà mi ni. Ó fẹ́ kí n sin kí n dóun mà lọ́lọ́run ó lè dá mà kó ń lọ́lọ́run. Tí nǹkan bá ṣe olójí ó ṣe, tí nǹkan ọba ṣe ó ní ojí ó ṣe. Mo sì nígbàgbọ́ nínú tọ́dá. Ìmọ̀ jẹ́ orúkọ Lárúbáwá bí ẹni pé èèyàn ń tàbùkù àṣà àti ìṣe rẹ̀ ni. Ìtàbùkù àṣà, we are promoting another country's culture. So èmi ò fi culture tèmi lẹ̀ máa fi ìtàn fi mọ̀ pé ọmọ Yorùbá àtàtà ní gbogbo àyíká ìdí ìmọ̀ kọ́kọ́ dé ó ní pé tó bá ti kọ́kọ́ béèrè orúkọ rẹ kí lorúkọ yín? What is your name? Àmọ̀fẹ́ Ọládọ́gba. From which country? From Nigeria. Ṣùgbọ́n any country tí n bá dé tí n bá béèrè orúkọ mi tí n bá sọ pé Akeem wọ́n á kọ́kọ́ wọ́n á wò pé ṣé Egypt ni mo ti wá ni àbí Kuwait. Torí pé àwọn ìlú Arabic country ni wọ́n ti ń jẹ́rú orúkọ yẹn. Arab country ni wọ́n ti ń jẹ́ àwọn orúkọ tí mo dá yẹn. Báwo ni mo ṣe fẹ́ gbé ìlú, orílẹ̀-èdè àti ẹ̀yà tí mo ti jáde, báwo ni mo ṣe fẹ́ ṣàfihàn rẹ̀? Báwo ni màá ṣe gbéga? Orúkọ wa kọ́kọ́ jẹ́ nǹkan àkọ́kọ́ tá a fẹ́ fi gbé ẹ̀yà wa ga. Orúkọ tí mò ń jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó ní nǹkan àkọ́kọ́ tí mo lè fi gbé ẹ̀yà mi ga, tí mo lè fi gbé ìran mi ga. Ọjẹ́ number 1. Orúkọ jíjẹ́ kò ní í ṣe pẹ̀lú kò yọ kúrò nínú Islam. Kò sí àyà t'Ọlọ́run sọ pé dandan ẹ gbọ́dọ̀ jẹ́ orúkọ Lárúbáwá. Àyà Ọlọ́run sọ bẹ́ẹ̀. Ẹ̀rí t'Ọlọ́run sọ pé ẹni tí ó bá ti jẹ́ orúkọ Lárúbáwá o, tí ó bá ti jẹ́ orúkọ tí ó bá ti máa jẹ́ orúkọ Lárúbáwá nínú tàbí kó máa jẹ́ orúkọ kan nínú àwọn orúkọ Ọlọ́run kì í ṣe mùsùlùmí. Kò sí àyà, kò dẹ̀ sí ẹ̀rí tàbí ẹ̀rí tó lè sọ pé ẹni tí ó bá ti jẹ́ orúkọ nínú àwọn orúkọ Lárúbáwá tàbí orúkọ kan nínú Al-Qur'ani ẹni tí ó bá ti jẹ́ kò ní wà l'Àlùjánnà. Orúkọ tó bá jẹ́ orúkọ láti wà l'Àlùjánnà á jẹ́ pé gbogbo ẹni tí ń jẹ́ orúkọ Lárúbáwá ni ó wà l'Àlùjánnà. Gbogbo ẹni tí ń jẹ́ orúkọ míì kò ní wà l'Àlùjánnà. Ta ni sọ bẹ́ẹ̀ fún ẹ? Ta ń sọ bẹ́ẹ̀? Ta ń sọ bẹ́ẹ̀? Mo wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa wọn àmọ́ wá nítorí Ọlọ́run, torí tara wọn ni. Àwọn tí wọ́n kó ẹ̀sìn wá, tí wọ́n mú ẹ̀sìn wá Áfíríkà kì í ṣe torí t'Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe torí t'Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wọn mi sọ pé gbogbo wọn ó ń bẹ nínú wọn tó lè jẹ́ torí t'Ọlọ́run, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe torí t'Ọlọ́run. Kì í ṣe torí t'Ọlọ́run. Nítorí t'Ọlọ́run. Gbogbo orílẹ̀-èdè tí wọ́n bá ti gba orúkọ lọ́wọ́ wọn, wọ́n wá kó wọn lẹ́rú ni. Gbogbo orílẹ̀-èdè tí wọ́n bá ti gba èdè wọn lẹ́nu wọn, wọ́n wá kó wọn lẹ́rú ni. Gbogbo orílẹ̀-èdè tí wọ́n bá ti gba ìhùwàsí àti ìsọ̀rọ̀sí àti ìwẹ̀wù ìwọ́sọ́. Tí mo bá bọ́ ilé ilẹ̀, tí mo bọ́ jàlábíà sílẹ̀, tí mo bá bọ́ sínú trainers tàbí tí mo bọ́ sínú
mo ti rán àwọn òfin kan tí mo fẹ́ máa wọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ máa rí àwọn ṣẹgẹdùgbé òfin lọ́rùn mi láwọn òfin àwọn òfin gidi pẹ̀lú àwọn abetí ajá ẹ máa rí lọ́rùn mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ti rán àwọn òfin kan sílẹ̀ because kò sí bó o ṣe lè pẹ́ tó nílẹ̀ lárúbáwá ò ní sọ́dọ̀ màlúù wọn láéláé kò sí bó o ṣe lè gbéde wọn tó o ò lè níwèé gbèlú lárúbáwá kò sí kó o máa múra bí wọn kó o máa jẹun bí wọn kó o máa àtọ̀run rìn wá ní ọ kí ló dé tá a wá ní promote culture ti tiwa náà kí ló dé tá a ní máa múra bí àwọn bàbá wọn ṣe ń múra ká jẹ́ kí wọ́n mọ̀ pé lóòótọ́ àkí ń sara wọn ẹ̀sìn ló pa wá papọ̀ àìsí ìran kan náà. innamal mu'minuna ikhwa tí Ọlọ́run bá sọ yẹn nínú ẹ̀sìn ni o kì í ṣe nínú ẹ̀yà o innamal mu'minuna ikhwa. fàájìlì ìwú bẹ́ẹ̀ náà àwọn ẹ̀kún gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo ọmọ ìyá ni ẹ máa ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá nínú ẹ̀sìn nìyẹn o ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe ọ̀rọ̀ orílẹ̀-èdè o ara o nínú ẹ̀sìn láti jọ́ ọmọ ìyá gbogbo mùsùlùmí ayé pátá ọmọ ìyá ni wá nínú ẹ̀sìn tó bá ti dọ̀rọ̀ ẹ̀yà tèdè àìsàn ọmọ ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ láwà sẹ́rí táàbà tí ìmúra báyìí ayé ò tí mọ̀ pàápàá ni wá táàbà tí ìmúra báyìí ayé ò tí mọ̀ pàápàá ni wá kò sì yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ à ń lọ lẹ lọ́rọ́ náà à ń lọ Saudi a rí báwọn lọ́rọ́ ṣe ń sàwọn èèyàn wa lọ́hùn a rí bí wọ́n ṣe ń sàwọn èèyàn wa a rí tán fojú wọn rí lọ́hùn à ń rí tán fojú àwọn èèyàn wa rí lọ́nà o so torí di eléyìí gbogbo àwọn tá a jẹ́ ọmọ Yorùbá tá a jáfa àfi ká tètè máa ṣàtúnṣe ọ̀rọ̀ yìí àfi ká tètè máa ṣàtúnṣe yìí wà àfi ká jẹ́ káwọn èèyàn ọmọ fact ẹja máa sọ fact kọ gbọ́ lọ́rọ́ akọ ọmọ kí lárúbáwá máa yọ lẹ́nu ẹ̀ balabala o lè di ọmọ onílùú nílẹ̀ lárúbáwá gbogbo Arabic country gbogbo Arab country kò síbi tó ti lè dánmọ nílùú mẹ́ wàá máa rí níwú ìwé rẹ lọ́dọọdún ni páálí kékeré báyìí tó máa fún ọ ìwé pépà kékeré báyìí tó máa fún ọ á lè fa yà at any time o ìsọmọ ìlú wọn o àwọn orílẹ̀-èdè táwọn ìdánlọ́mọ wọ́n ń sọ àwọn èèyàn dọ́mọ ìlú wọn àwọn orílẹ̀-èdè tí ò sí ẹ̀sìn níbẹ̀ wọ́n ń sọ àwọn èèyàn dọ́mọ ìlú wọn táwọn èèyàn jẹ́ pé àǹfààní tí ọmọ ìlú wọn bá rí ìwọ náà máa rí tọ́ba tó bá ti níwèé gbèlú tó ọdọ́ ọmọ ìlú wọn àǹfààní tí ọmọ ìlú wọn bá rí ìwọ náà máa ní kò rí bẹ́ẹ̀ ní àwọn ilẹ̀ lárúbáwá o kò rí bẹ́ẹ̀ nílẹ̀ lárúbáwá o gbogbo ilẹ̀ lárúbáwá kò rí bẹ́ẹ̀ o ò lè dọ́mọ ìlú wọn o ò lè dọ́ ọ́ dẹ̀ lójú sẹ́ tó lè ṣe o ò dẹ̀ lè jọ̀gá lé wọn lórí tá a bá rí àwọn èèyàn wa tó jẹ́ dúdú tí wọ́n ń di ọ̀gá nílẹ̀ lárúbáwá mo gbé kùdùsì fún wọn wọ́n ti ní ìmọ̀ yẹn tó ti kọjá àlà ni tí wọ́n àdarí wọ́n ti síbí kankan. àwọn tí wọ́n ọ̀sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ó mú ẹ̀sìn Islam wá fún ìgbàyégbádùn ọmọnìyàn kì í ṣe láti fi kó yàn lẹ́rú. ẹ̀sìn Islam dìde kó lè bá gba àwọn tí wọ́n ń fìyà àwọn táwọn lóko ẹrú kó lè yọ wọn kó nù oko ẹrú. àwọn tí ò sí lóko ẹrú kó lè gbégbé ayé rọrùn. agbọ́ gbogbo wa la ìwọ tó o bá mọ̀ nípa sítórì ànábì ẹ lọ kà ó wà lórí Google tó o bá tẹ̀ síbẹ̀ wàá ka sítórì ànábì lórí Google. Jésù ànábì Ìsá ṣé bó ṣe ṣe ẹ̀sìn ni wọ́n ṣe mú wá fún aláfíríkà ṣé bí Jésù ṣe ṣe ẹ̀sìn náà ṣe mú wá fún aláfíríkà ṣé bí Jésù ṣe ṣe ẹ̀sìn náà ṣe mú wá fún aláfíríkà ṣé bí ànábì ṣe ṣe ẹ̀sìn náà ṣe mú wá fún aláfíríkà. àwọn tí wọ́n mú ẹ̀sìn kírísítẹ́nì wá sí Áfíríkà wọ́n mú wá láti wá fi enslave wa ni that is their mission. àwọn tí wọ́n mú Islam wá fún wa ní Áfíríkà wọ́n mú wá láti wá fi enslave wa ni that is their mission. lọ́jọ́ kí Áfíríkà ò rí báyìí ẹ wò ẹ pé gbogbo Áfíríkà látòkè nílẹ̀ ẹ wò ìlú wo ló tò ní Áfíríkà torí pé iṣẹ́ rẹ̀
ni yóò gbé ọ wà àlìjẹ́nà. Orúkọ tán change, orúkọ wa tán change kọ́ ni yóò gbé ọ wà àlìjẹ́nà. Orúkọ tí wọ́n gbà lọ́wọ́ wa kọ́ ni yóò gbé ọ wà àlìjẹ́nà. Iṣẹ́ rẹ̀ ni yóò gbé ọ wà àlìjẹ́nà. Abdulmalik, torí pé òun jẹ́ Abdulmalik, bóun jẹ́ Abdulmalik kọ́ ni yóò gbé ọ wà àlìjẹ́nà. Iṣẹ́ tó bá sí ni yóò gbé ọ wà àlìjẹ́nà. Pé mò ń jẹ́ Akeem kọ́ ni yóò gbé mi wà àlìjẹ́nà. Iṣẹ́ tí mo bá sí ni yóò gbé mi wà àlìjẹ́nà. Why changing our name? Why changing our name? But the reason behind changing our name is to enslave us. The reason behind that motive. The reason behind that motive is that they wanted to enslave us. Wọ́n fẹ́ mú wa lẹ́rú, wọ́n fẹ́ kó wa lẹ́rú, wọ́n fẹ́ ká gbàgbé culture wa, wọ́n fẹ́ ká gbàgbé tradition wọn, wọ́n fẹ́ ká sọ Yorùbá mọ́, wọ́n fẹ́ ká máa sọ Lárúbáwá. Wọ́n fẹ́ ká wọ aṣọ òfì mọ́, wọ́n fẹ́ ká wọ aṣọ àdìrẹ́ mọ́, wọ́n fẹ́ ká máa wọ jàlábí àti máa wọ yìí, wọ́n fẹ́ ká máa wé láwàní, wọ́n fẹ́ ká máa dárun gbọ̀n sí, ká máa ṣe gbogbo àwọn nǹkan yẹn. Ká máa múra bí wọn, káwọ̀ máa múra bá ìmúra títí wa nílẹ̀ Yorùbá, wọ́n fẹ́ ká a gbọ́dọ̀ máa múra bí wọn, a gbọ́dọ̀ máa jẹun bí wọn, a gbọ́dọ̀ máa wọṣọ bí wọn, a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ bí wọn. Délé Ìbàdàn ti kú ò láwùjọ nínú ẹ̀yà kan, wọ́n ti kó wọn lẹ́rú. Wọ́n ti kó wọn lẹ́rú. Ìlú wo ló tò ní Áfíríkà? Ìlú wo ló ní fọkànbalẹ̀ ní Áfíríkà? Ìlú wo ló sì ọ̀pọ̀ ní òsì ọ̀pọ̀ níbẹ̀ ní Áfíríkà? Because wọ́n ti create ń tá àmọ̀ràn táyé òfin parẹ́, wọ́n ti create ẹ̀sìn aláàrin. Wọ́n ti dá alẹ̀ sí aláàrin. Àwọn kan kọ́kọ́ wá, wọ́n mú Islam wá. Ọgbọ́n ni o, strategy ni o, torí pé wọ́n fẹ́ kó wa lẹ́rú. Wọ́n wá ń sọ fún àwọn bàbá wa pé tó bá fẹ́ wẹ̀ sí Islam, ó yí orúkọ rẹ̀ padà. Ó máa jẹ́ Abdulmumin, ó máa jẹ́ Abdulrahim, ó ní jẹ́ Àlàní tó ń jẹ́ mọ́, ó ní jẹ́ Àmọ̀kẹ́ tó ń jẹ́ mọ́, ó ní jẹ́ Àṣàní tó ń jẹ́ mọ́. It's not dumb. It's not dumb. Ṣé àìjẹ́ orúkọ yẹn mọ́? Ṣé ni ò ní ṣe wọ́n lẹ́ni Ọlọ́run ni? Wọ́n lẹ̀ dín náà àmànú wàá mélòó. Ní tí nǹkan ọkàn tọ́lọ́wọ́ bá fẹ́ lọ́dọ̀ wa, òun náà ni pé nígbàgbọ́ nú Ọlọ́run, wàá mélòó sọ́ọ̀lì àti máa ṣiṣẹ́ rere. Máa ṣiṣẹ́ rere. Ìtọ́lọ́wọ́ fẹ́ lọ́dọ̀ wa nìyẹn o. Gbogbo ẹ̀yà tí wọ́n bá ti gba orúkọ rẹ̀ kúrò lọ́wọ́ rẹ̀, orúkọ tí ń jẹ́ tí wọ́n bá ti change orúkọ, tí wọ́n fún un lórúkọ mi pé ò ní jẹ́ orúkọ eléyìí mọ́ o, orúkọ míì tó máa jẹ́rìí, tó bá fẹ́ darapọ̀ mọ́ wa, tó fẹ́ kí tí wọ́n náà fẹ́ di tó fẹ́ rí báàsì, tí wọ́n náà bá fẹ́ rí báàsì rí, o gbọ́dọ̀ change orúkọ rẹ̀. Gbogbo ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀, ìkónilẹ́rú ni jẹ́ bẹ́ẹ̀, ìkónilẹ́rú ni. Torí ìdí eléyìí, gbogbo ìwọ ọmọ Yorùbá tó jẹ́ Mùsùlùmí, má gbàgbé orúkọ rẹ̀. Jẹ́ kí orúkọ Yorùbá rẹ̀ ó ṣáájú orúkọ Mùsùlùmí rẹ̀. Purpose of coming out today nìyẹn o. Ìdí tí mo fi wá lálẹ́ yìí, òun gẹ́gẹ́ nìyẹn. Gbogbo ìwọ tó jẹ́ ọmọ Yorùbá, tó jẹ́ àfáà, tó jẹ́ Mùsùlùmí, orúkọ Yorùbá rẹ̀ ni ó jẹ́ ṣáájú orúkọ Mùsùlùmí rẹ̀. Àmọ̀fẹ́ Ọládọ́gba Abdulakeem. Àmọ̀fẹ́ Ọládọ́gba Abdulakeem. Tó o bá lọ síbi kankan lódodo kó tó yé wa pẹ́ o, ṣùgbọ́n ti yé wa báyìí, orúkọ Mùsùlùmí yẹn òun lọ ṣáájú káwọn orúkọ mi ò tó máa tẹ̀lé. Ṣùgbọ́n ó ti rí bẹ́ẹ̀ náà. Tó o bá lọ represent orílẹ̀-èdè tàbí o kúrò lórílẹ̀-èdè yìí, o lọ sí orílẹ̀-èdè kan tí wọ́n bá béèrè orúkọ rẹ níbẹ̀, orúkọ ìpìlẹ̀ rẹ ni kó dá. Orúkọ ìpìlẹ̀ rẹ ni kó dá. Orúkọ Yorùbá ni kó dá. Má dárúkọ Lárúbáwá. Tó o bá fi lọ dárúkọ Lárúbáwá, ó ṣe kéne, ó ti ta ìran rẹ̀ fún Lárúbáwá. Ó ń lẹ́tí gbọ́ òun lẹ́nu àfà Akeem, ó sì ṣàlàyé kinní ọ̀hún lọ́rin kíni wìn. Àwọn ènìyàn ní tí kinní ọ̀hún bá rú lójú, kó jà àfà ni kó jẹ́ gbàgbọ́. Ó ní kó challenge òun kájọ wá sọ. Yẹn ni pé kẹ́ni òun kó jáde gbayagbaya, kó sì mú wáńbi tó wà nínú ìwé mímọ́ àtàwọn ìwé tá a gbà tá a fi gbàgbọ́ nínú àwọn ẹ̀sìn wọ̀nyí. Ó ní orúkọ wa ó ṣe pàtàkì, ìtumọ̀ orúkọ ọ̀hún sì nítumọ̀. Bàbá yìí tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìṣesí àwọn Lárúbáwá tí wọ́n fún wa ní ẹ̀sìn àtàwọn òyìnbó aláwọ̀ funfun táwọn náà fún alẹ́sìn ìgbàgbọ́, wọ́n wá lo kinní ọ̀hún láti gbàṣà wa lọ́wọ́ wa kí wọ́n fún alẹ́sìn títí wọn. Ó lẹ ti gbọ́ òun o nínú èyí tún gbàgbọ́ pé ẹ ti kẹ́kọ̀ọ́ kan tàbí méjì ń bẹ. Ìkànnì tẹ́ wá wà yìí òun náà ni Yorùbá Parapọ̀ TV.
ọba jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá àbí ẹ̀yin tí wò wá tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ ẹ bá wa tẹ subscribe button náà ẹ sì má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èyí tí ó máa ta yín lólobó nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ kílìkì lórí họ́ọ̀lù bẹ bàbá sì ti ń fi fọ́nrán ọ̀hún jáde náà lẹ́sìn máa rí wò tó wá ní jù bẹ́ẹ̀ lọ táì lábalábi tá a wà yìí a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ ni o búburú kan ò ní ṣe wá kò sì ní ṣe yín ire o ire kàbìtì. àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ọmọ aláṣẹ. àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde àtirẹ̀tirẹ̀ o àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde. ó wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé kọrí sí ká lè mọ bí táyé kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.